Maulana Mudirul Markaz iṣẹ́ owó ni wọ́n ń ṣe àwọn òkúrò ẹ̀sìn àbá àtọ́lẹ́ súnà fásitì alù súnà ilẹ̀ Yorùbá Abu Sufyan. Àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ tá a ti pa tá a ti kún Ramadana tó lọ lẹ́yìn eléyìí tó lọ yìí prógrámù tí mo ṣe lórí ọ̀rọ̀ Abubakar pẹ̀lú Annabi ta ní ń bẹ pẹ̀lú Mustapha sallallahu alayhi Allah nínú gáàrù Sauri tá a ti pa tá a ti kún tá a ṣe wá dálẹ̀ ní ìsìn ọ̀sọ̀rọ̀ mi lẹ́yìn ọmọ amẹ́rú ọlọ́run kan ó ní kí ẹ má ti lọ bẹ̀ kí ẹ má ti lọ bẹ̀ kí ẹ má ti lọ bẹ̀. Maulana Al-Mudir Hafizahullah wa ra'ah ọlọ́run bá ṣàlékún àlàáfíà bàbá ọlọ́run bá ṣàlékún àlàáfíà bàbá kọ́lọ̀ wọlé Ànábì sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ tí bàbá bá sọ wàláhì kìí ṣe pé wọ́n sọ pẹ̀lú fẹ́nu bẹ́yàn bá ṣe báṣù lérí ẹ̀ tó ṣe proper research yóò bá pé wàláhì tàláhì summa billahi al-aliyyil azim ojú ọ̀nà ni bàbá wà. Àmọ́ pọ́blẹ́mù ta nílẹ̀ Yorùbá ni wípé ẹwà àwọn ẹlẹ́sìn tuntun àwọn òkúrọ̀ súnà isi owó ni wọ́n ń ṣe isi owó ni wọ́n ń ṣe lọ́fọ̀ ọjọ́ sí pé kò sí súnà kálẹ̀ yìí èmi ò rí súnà gidi kan nínú àwọn onísúnà ṣẹ̀ṣẹ̀dé yìí òkúrọ̀ ẹ̀sìn ni wọ́n òkúrọ̀ súnà ni wọ́n òkúrọ̀ ni wọ́n ń ṣe òkúrọ̀ ni wọ́n irọ́ ni wọ́n pa kilẹ̀ tọ̀ lérí ọ̀rọ̀ Abubakar man huwa ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fi gari Zawri tàlọ́wọ́ pẹ̀lú Ànábì ní gáàrù Zawri tá ń sọ yìí a ti sọ̀rọ̀ prógrámù tí mo ṣe lérí ẹ̀ kìí ṣe mẹ́jọ mọ́ ẹnu Ramadana tó lọ lẹ́yìn eléyìí tó lọ yìí Ọlọ́run jẹ́ mi ọba wa dáadáa pẹ̀lú ìdùnnú àtàláfíà tó yí báyìí àmọ́ wá rí wípé ma lahum bihi min ilmin wala li abaihim kaburat kalimatan takhruju min afwahihim in yaquluna illa kadhiba èmi ò rí súnà gidi kan ẹni gbogbo súnà tán láwọn ṣe yìí mi ò rí súnà gidi kan mi ò rí súnà gidi kan èmi ò rí súnà gidi kan súnà libasu àti súnà sínà kádàrọ̀gbà sí kábàsìkò tó ókè ó ti tán ibi tí súnà parí sínú àmì ẹrú ọlọ́run kan wá ń bẹ ẹ̀yìn sí prógrámù ẹrú ọlọ́run kan ń bẹ káṣí ẹ̀gbẹ́ wípé àwọn ṣíyà nínú ṣíyà tó já sí pé àwọn ṣíyà tá ń sọ yìí ìsìláàmù tí wọn ó ju tàwọn tí wọ́n kíbò sí alùsúnà ìyá dáradára yìí lọ nílẹ̀ Yorùbá àwọn ṣíyà ẹyọ kan tí mo láìkì inú níbi ọ̀rọ̀ àwọn ṣíyà ni wípé sí àmọ̀kéwu nípa àdíìsì Ànábì yìí la ilaha illallah muhammadun rasulullah èmi ò rí ẹwọ àfáà tọ́líá ṣéèkì tọ́líá òun lè kánífà gbogbo àwọn àlù àwọn tí wọ́n pèrà wọn ní àlù tó ní wọ́n pèrà wọn bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ṣe di áwùsùn nálẹ̀ yìí wọ́n sì mú àfáà tọ́líá tì bẹ̀lẹ̀ wọ́n ṣáàṣì ń dáhùn ọ̀gá wà bàrá yìí na nàbígà àfáà tọ́líá ọlọ́run bá ṣe dáadáa fún ẹrú ọlọ́run náà aláì sọ́bìnlá ilẹ̀ ilẹ̀ àṣìm ètí mọ̀ láìkì nínú àwọn ṣíyà tí mọ̀ láìkì àwọn ṣíyà fún ní pé ṣíyà mọ̀kéwú káṣí ẹ̀sọ́ ń pa àdíìsì Ànábì ẹjá pàtàwàdàtì smọ̀bẹ̀ táwọn Amẹ́ríkà sí tàbá fi sẹ̀yìn tó rọ́f fẹ́lẹ̀ kan yípẹ́ ní yí mọ̀kéwú wàláhì gbogbo ayé lọ́gbà bẹ́ẹ̀ kọ́ mọ̀kéwú àfáà tọ́líá àjàjàjà ó yẹ kí n ṣe prógrámù dìídì ṣe prógrámù fáfà yẹn ni torí because ṣíà táfà rẹpísẹ́ǹtì nílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wà lélẹ̀ ká ní ń pa ti ìmọ̀ àdíìsì bá ní kò sí alùsúnà kan dáa nílẹ̀ Yorùbá yìí tó mọ kéwu àfà ṣíà àmì tí ọmọ kéwu àfà tọ́líá àṣẹ̀yìn èmi ò rí tí wọ́n bá wá rí dákun bá mú alùsúnà kan jáde nílẹ̀ wa yìí alùsúnà kankan tó kẹ́nìkan pé alùsúnà ní ń pera rẹ̀ tó wá mọ̀kéwú tó mà àdíìsì Ànábì bí àfáà tọ́líá
èmi ètí rẹ̀ nìkan ẹnìkan tí mo tún lè rí tó mọ kí ó dáadáa sádìsì ànábì nìkan ní kéwú ni alẹ́ àmọ́ kankan olóògbò ní alùsúnà bo níbo láti súnà alẹ́ àmọ́ kéwú sádìsì ànábì nìkan ní kéwú ní sóhun nìkan ní kéwú ni àdìsì madatun min mawadi al-arabiyya fannun min fununi al-arabiyya fánìkan ni òun làdìsì àdìsí tẹ́ wá ń kíbò sí ilé ní náà èmi ò rẹ́ lè kan tó mọ̀ ẹ̀yànjú nù yín wallahi tallahi summa billahi lẹ́sì la ilaha illa huwa èmi ò rẹ́ nìkan nù yín tó mọ̀ àdìsí tẹ́ ń kíbò sí pé mọ̀ yí yẹjú ṣébí lábá àtọ́lé à ń fi mú gbogbo orí fàfèrè yìí ṣíyàtì ni tápá tàwádàtì àwọn ṣíyà mọ̀kéwú táà bá sí ẹ̀mẹ́lòmí àfá àtọ́lé àyí ṣéèkì tọ́lé adamallahu hayatahu àfisọ̀wùlọ́ wọ́dà àbá gbìyànjú gbogbo ibi táfà bá wà kọ́lọ̀ bá wá sí dáadáa fún ẹni tí mo tún lè fàyọpọ̀ mọ kéwú nínú àwọn tí wọ́n ń pera wọn lálùsúnà ilẹ̀ yìí òun ni ọmọ ìyá wa Sheikh Lukman al-Marhum rahimahullah Abu Sufyan Abu Sufyan mọ kéwú yàtọ̀ fádìsì nìkan kàkàkàkà al-Allama Abu Sufyan al-Marhum rahimahullah wa rahimahumullahu jami'an èmi ò rí súnà ní tẹ́ àwọn àkà tí wọ́n pèrà wọn ní súnà lẹ̀ yìí torí wọ́n pèrà wọn ní èmi ò rí tó súnà lára wọn èmi ò rá lè ka wọn tí mo lè sọ pé o ní súnà gidi lélẹ̀ yìí èmi ò rí ní o bí wọ́n bá wá rí dákùn já mọ̀ iṣẹ́ owó ni wọ́n ń ṣe Abu Sufyan nìkan lè mérí wípé ọmọ kéwú nínú gbogbo àwọn tí wọ́n pèrà wọn lálùsúnà lẹ̀ yìí kò sírù Abu Sufyan nínú gbogbo wọn fil ilm mutafannin huwa Abu Sufyan ọlọ́mbà tún bọ́lá àsìkò yìí kọ́ wọlé ní jímẹ̀ yìí mẹ́ẹ̀ sí prógrámù kọ́ wọlé ní súnà yìí ọlọ́mbà àbùkù orí rẹ̀ lálẹ́kẹ̀ àmà kó jẹ́ mẹ́tiwá ní ogun kó já ló pẹ́ àti gbogbo àtàwà lérí ètò yìí torí bẹ́ẹ̀ ọmọ ìyá wa ẹ má já dààmú ara wa ọ̀sọ́rọ̀ fún wọn ma lahum min ilm wala li abaihim kaburat kalimatan takharuju min afwahihim an yaquluna illa qatba alaqawilu ni wọ́n ṣe iftirawu wọ́n ṣe ṣe báyìí àníṣẹ́ àwọn ṣíyà mọ̀kéwú bá àbárí mọ́kọ́ tó ọkùnrin tó gbóòdì ọkùnrin kan sí fmb kan tó wọn nínú bàbá yìí ẹ máa ń bú lọrin ẹ máa ń bú bàbá mọ̀dẹ́rì àsìkò ń bọ̀ wá kì í tí ì sọ̀rọ̀ ẹ̀ẹ́sìn fìdá yín sẹ̀sí ẹwọ bí ẹgbẹ̀rún súnà ṣe ń fìdá wọn sẹ̀sí lérí mídíà lórí ń tẹ́fẹ́ jẹ kò pé súnà ẹ̀ lè ṣe tó àwọn sàábé ẹ̀ lè ṣe tó àwọn àyímọ́tò láàríbà ọ̀dà òpin súnà ẹ̀ lè ṣe tó mọ̀ lára Sheikh Adam òpin súnà ẹ̀ lè ṣe tó bàbá Aláàjì àgbà súnà olè ń gbé ká súnà ọ̀rọ̀ súnà àtújẹ súnà ìmọ̀kan tálọ́mọ kí ogi dínú yín nìsín èmi ọ̀rẹ́ nìkan tó mọ kí ogi dínú yín sẹ́wà ní ẹjẹ́ kẹjọ máa ṣe ẹni hiwaru ilm mi ò rí abáríkà jẹ́ máa gbogbo àwọn alúmọ̀ nábì ọlọ́wọ́ jẹ́ máa bẹ dáadáa aláta nábì sallallahu alaihi wasallam torí gbogbo àwọn ọmọ yára tí wọ́n pè mí pa sí ò sí nǹkan kan wọ́n lè bá mọ̀ pé àtàwa dáadáa láàmà wà tó jẹ́ kí n sáré ṣe prógrámù tí ń tẹ ní ṣe prógrámù ẹni tí wọ́n tó fẹ́ gbédè òní dáàrú záwórú ó ti pẹ́ tí bàbá ti sọ prógrámù mo dìdí prógrámù mẹ́fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe lérí ẹ̀ eléyìí tá a bá yẹ sọ lérí ayé tó padà bẹ̀ mọ́ subahana àfàtọ́lé ọ̀rẹ́ gbà fàtọ́lé àti prógrámù kan lérí ẹ̀ ó ń kálukú wa gbogbo ẹ̀ tó bá fẹ́ tí ó bá fẹ́ bímọ tí ń gbìyànjú mímọ̀ tó sì fẹ́ mọ òdodo lọ lè fọ́lò péjì àfàtọ́lé á ká ní ń pa àdíìsì ànábì bá ní kọ́lá láwùwà kọ́lá rọ̀ṣúl bá ní lọ fọ́lò àfàtọ́lé á nípa aládìsí dé tọ́rọ àwọn tí wọ́n wà lérí mídíà yìí tó wọ́n pèrè àwọn ní súnà yìí èmi ọ̀rẹ́ nìkan tí mo lè tọ́ka rẹ̀ sí pé súnà gidi tó mọ̀ kí ó lélẹ̀ yìí báwa yọ́ bá gba súnà lọ́wọ́ yín súnà bú tẹ́lẹ̀ ń gbé káyìí ní mímọ̀ tá fi gbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe wá ní mímọ̀ bẹ́ẹ̀ náà lẹ̀ níwà tá fi gbà lọ́wọ́ yín ọ̀bá fún mọ̀kámọ̀ ni àfọ́ mọ̀kámọ̀ ni ìyàwó ìhà mọ̀nà à ń sára ṣe ìbùhù wàháwà àlà gáyì zíbà munkamish
la khayra fima yamurihi nashruhu kanashri maytin ba'da ashri nubish wa abbaza man 'ayduhu tayyibun yaruku usna mislu buridi nubish. Afama kama wa parí ẹ̀ pé wa ashri nasa bi khuliqin rido wa dari man tosha wa ma lam yatish. Afama kama ní wa ashri nasa, ẹ máa báwo èèyàn ṣe, ẹ níwà dáadáa, ẹ̀yin alùsùnà bú tuntun tẹ́ dé yìí, ẹ lọ lè kọ́ ìwà, ẹ ní mímọ́, ẹ tó níwà, àgbà kò di méjì. Ashri nasa, ẹ báwo èèyàn lò bi khuliqin rido, pẹ̀lú wà dáadáa, ìwà ìyọ́nú, ìwà tọ́lọ́ ń pè wá sí, tànábì pè wá sí. Wa dari man tosha, afama kama ní dárí fi kalẹ̀ jìnnà sí man tosha, àwọn afirọ́ jẹun. Àwọn tí wọ́n pèrè àwọn alálùsúnà lẹ̀ yìí afirọ́ jẹun ni wọ́n, wa ma lam yatish, àtẹni tí ò níwà, afama kama ní ó jìnnà sí. Gbogbo àwọn olólùfẹ́ òdodo a máa pàdé eléyìí ó ti iṣẹ́ tipẹ́. Àwọn tí wọ́n ń pè mí bí àwọn gẹ́lẹ́ bá mọ̀ pé tọ́ alhamdulillah, àlàáfíà aláma wa àtẹ̀yìn àtàwà, subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.